owó wọn ìwọ̀n wọ́n ní tówó yẹn ò bá pé wọ́n ní Muyideen máa lọ ṣiṣẹ́ tó máa fi sọ owó yẹn pé Muyideen tó ti pé ayé ẹ̀ ti padà bàjẹ́ pátápátá ayé ẹ̀ ti padà bàjẹ́ pátápátá yes àwọn èèyàn láti diaspora tó sẹ́dọ̀ owó sí ẹ gbogbo pátá wọ́n ti dé sí Nàìjíríà láti wá gbowó wọn sórí pé títí ẹ ti bá ẹ sórí pé títí ẹ ti ta ó yá ẹgbẹ́ wọ́la tẹnumá nìyẹn ẹgbọ́. ṣeré náà pè wọ́n bọ̀ Naija àti compile list láti compile all together all the list àwọn tó sẹ́ǹdì Muyideen lówó àwọn tó ń gba list yẹn díẹ̀díẹ̀ tábà ti kàwé yẹn tí owó bá tó Muyideen á lọ ṣiṣẹ́ kó lè sanwó yẹn padà olóhùn gbálẹ̀. wọ́n ní tówó bá tó Muyideen máa lọ ṣiṣẹ́ láti dá owó yẹn padà wọ́n ní tówó bá tó Muyideen máa lọ ṣiṣẹ́ láti dá owó yẹn padà Muyideen ayé ẹ̀ ti bàjẹ́ o títí ẹ ti lápá skóòrì. Muyideen olóhùn gbálẹ̀ olóhùn fọ tọ́lẹ̀tì àwọn tó sẹ́ǹdì owó sí bíbá ó mọ ṣẹ́ tó ń ṣe ṣé ó mọ ṣẹ́ tó ń ṣe olóhùn gbálẹ̀ òun fọ tọ́lẹ̀tì ó wá mú wa bí ọ̀bẹ àgbọn wọn kọ́lé fún ẹ wọ́n ṣe gbogbo ẹ̀ fún ẹ ó wá mú wa bí olóhùn fọ tọ́lẹ̀tì àwọn tó sẹ́ǹdì owó yìí sí ọmọ ṣẹ́ tó ń ṣe wọ́n bọ̀ gbogbo lísì àti kọ́ àti ráìtì ẹ̀ àwọn tó sẹ́ndì owó tó sẹ́ gbogbo ẹ̀ lámàgbà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ àwa ṣe gbogbo ẹ̀ fún ẹ tán òfin yóò lẹ̀ òfin bísíǹsì ẹ̀ lẹ̀ wá ó fẹ́ padà sẹ́yìn àárọ̀ gbogbo owó wa lámàgbà padà ó the money we send they are not for ṣeré nù you have to pay for it wà á san gbogbo owó yìí padà bóyá o fẹ́ o àbó ìkọ́ bí owó ilé ẹ wọ́n bá ta lónìí tí owó ilé ẹ bá tó wàá wá owó yẹn you will look for money wàá wá owó yẹn wàá sanwó yẹn kò mọ̀ pé wàá wá owó yẹn wàá san mo ti ń gba list gbogbo list àwọn tó sẹ́ndì owó sí ẹ mo ti ń compile gbogbo ẹ̀ papọ̀ gbogbo owó yẹn là á gbà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ we will get all the money from all the money owó eléyìí ò tó owó eléyìí ò bá tó wàá lọ ṣiṣẹ́ wàá lọ kọ́ ọba tẹ́tí ìgbà tó wàá san owó yẹn gbogbo ẹ̀ ní wàá san ó wá mú wa bí ọ̀dọ́ olóòfò tẹ́lẹ̀ àwọn tó sẹ́ndì owó sí ẹ ọmọdé dáńtì ẹlòmíì fọtọ́lẹ̀ ẹlòmíì fọ̀dì àwọn tó sẹ́ndì owó sí ẹ tó ń fọ̀gbẹ́ wàá sọ pé fọtọ́lẹ̀ tó òun gbálẹ̀ gbogbo owó yẹn la máa gbà lọ́wọ́ àtọ́lẹ̀. China ti gbọ́ báyìí Muyideen ayé rẹ̀ ti bàjẹ́ ojú tètè máa lọ ṣiṣẹ́ kalẹ̀ tètè máa lọ gbàrú wàá san owó yẹn pé wọ́n máa gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ṣèbó ya láìmoore ni ṣèbó ya ka ni ó yà wọ́n gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ojú ẹ̀ máa lala skibo. olóore ò mọ̀ gbọ́dọ̀ jẹ̀bi oore ìjọ wá dáa kí olóore kú sípò òkà a máa ń sọ pé àwọn tó lówó àwọn tó lọ́lá àwọn tí ọlọ́run ti dẹlẹ̀ fún wọn ìfẹ́ ṣàánú mọ́ tá a bá tún wá ráwọn tó dìde gẹ́gẹ́ bí aláàánú ṣó tún wá yẹ ká tún máa wá nǹkan palára fún wọn ṣó yẹ ká máa wá ẹ̀sùn fún wọn ibẹ̀ ni mò ń lọ lẹ́ni o ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti ọ̀gbẹ́ni Muyideen ọ̀rọ̀ yìí wá bẹ̀rẹ̀ sí ní di iṣu atayanyan ó wá di egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń gbà kan nìkan ń rú níbo là ń lọ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ sì mọ̀ pé n táwa máa ń sọ lórí ìkànnì ni pé bí àlàáfíà ó ṣe jọba nílẹ̀ wa Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri gbogbo èèyàn tí ò ní sí ẹlẹ́yàmẹ̀yà tí ò ní sí ẹlẹ́sìnjẹ̀sìn òun la máa ń tàn mọ́lẹ̀ sí lórí ìkànnì Yorùbá Gbayì TV ẹ máa bá ń ṣíà prógrámù yìí o kẹ́ẹ̀dẹ̀ máa bá mi subscribe síbẹ̀ ìdí tẹ́ fi ṣíà ẹ̀ ni pé àwọn kan wà tí wọ́n nílò ọ̀rọ̀ yìí àwọn ibì kan wà tá a fẹ́ kí ọ̀rọ̀ yìí dé tẹ́ ẹ bá ṣíà ẹ̀
ló lè débẹ̀ o ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó tẹ́ ẹ bá ṣíà ẹ̀ kò ní ran ẹlòmíì lọ́wọ́ kò dẹ̀ ní débi tá a fẹ́ kó dé. Yorùbá Gbayì TV ẹ máa ṣíà ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.